Ẹ̀yin èèyàn ilé ìwò lẹ ṣiṣẹ́ àlàáfíà ní ẹwà gbogbo lè ń kọ gist tẹ̀dí ó ní àwọn olórí wọ́n sọ pé àwọn fẹ́ fún kábíyèsí ní mass divorce o pé gbogbo wọn máa kóra wọn jọ láti divorce kábíyèsí wọ́n nítorí pé táwọn bá ṣe èyí máa affect kábíyèsí pé kábíyèsí ò dẹ̀ ní like ẹ̀ ṣùgbọ́n bí a ṣe gbọ́ o wọ́n ní olórí Tèmítọ́pẹ́ ó ní láyéláyé òun ò ní bá wọn fi ọwọ́ sowọ́pọ̀ láti ṣe irú ìwà burúkú yìí. Wípé kábíyèsí ní àṣẹ láti fi àwọn síbi tí kábíyèsí bá fẹ́. Wọ́n ní àǹtí wa àti àǹtí wa R ní pé nǹkan tí ó máa ń sún àwọn náà nìyẹn pé wọn ò lè fi ọwọ́ sowọ́pọ̀. Ẹ jẹ́ ká jọ wọnú gist yìí. Ni o, ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola, mò ń sọ Yorùbá lórí channel mi, mò ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tí ẹ bá ti subscribe, ẹ tẹ notification bell yín so that a bá ti post any gist ẹ máa rí. Òkè ni ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. A máa ń ṣe advert lórí channel yẹn, kàn sí wa ní masholagistv@gmail.com lẹ́ẹ̀kan sí masholagistv@gmail.com. Àwọn olórí sọ̀rọ̀ wọ́n ní àwọn fẹ́ fún kábíyèsí ní mass divorce wípé tí àwọn bá fún kábíyèsí ní mass divorce wípé ó máa affect kábíyèsí wípé kábíyèsí ò ní lè ṣe nǹkan kan wípé nítorí pé àwọn ò ní kúrò nínú palace torí ìyàwó kábíyèsí ni àwọn. Ẹ̀yin náà mọ̀ pé a ti wà lórí ọ̀rọ̀ yìí láti bí ó máa lé ní bí 8 months o tí kábíyèsí fi ní kán lọ ra lé tí wọ́n ra lé. Lẹ́yìn èyí kábíyèsí ní àwọn fún wọn ní 48 hours kí wọ́n fi kúrò nínú palace. Wọ́n ní wọn kúrò nínú palace. Wọ́n ní kábíyèsí wá withdraw gbogbo privilege wọn as olórí. Wọ́n gba àwọn tó ń bá wọn ṣiṣẹ́, wọ́n gba àwọn security, wọ́n gba àwọn ayaba, wọ́n gba gbogbo àwọn nǹkan tó ń lẹ́tọ̀ọ́ sí nínú palace. Kábíyèsí ní kí wọ́n lọ ra ilé kí wọ́n jáde nínú palace. Wọ́n ní mass divorce yìí olówó á jẹ́ kí olórí Tèmítọ́pẹ́ sọ̀rọ̀ yìí pé kí ló dé tó jẹ́ pé àwọn olórí yìí wọn ò gbọ́ràn sí kábíyèsí lẹ́nu. Wípé òun ò ní bá wọn fọwọ́sowọ́pọ̀ láti ṣe mass divorce o. Wípé tí wọ́n bá fẹ́ ṣe wípé wọ́n lè go ahead láti ṣe pé ṣùgbọ́n òun ò ní bá wọn ṣerú nǹkan báyìí. Ó dẹ̀ ń sọ fún wọn wípé ṣé kábíyèsí ò ní ẹ̀tọ́ láti fi àwọn ìyàwó ẹ̀ síbi tó bá wù wọ́n ni. Wípé kábíyèsí lọ kọ àwọn. Wípé kábíyèsí ló máa ní pé ibi báyìí ni àwọn lè gbé. Wípé kí ni big deal tí wọ́n bá move lọ sí ilé tí kábíyèsí rà fún wọn. Wípé kí ni big deal. Wípé kí ló dé tí wọ́n ń sọ ọ̀rọ̀ yìí tí wọ́n ń sọ di nǹkan tó jẹ́ pé ó fẹ́ di wàhálà mọ́ wọn lọ́wọ́. Nǹkan tá a gbọ́ nìyẹn o tán ní olórí Tèmítọ́pẹ́ sọ. Ẹ̀yin èèyàn lé ẹ rí pé èyí tó lágbára. Wọ́n ní àǹtí wa R àti àǹtí wa àwọn ni wọ́n ní àwọn fẹ́ fún kábíyèsí ní mass divorce o. Wípé kí gbogbo wọn fọwọ́sowọ́pọ̀. Wọ́n ní olórí Tèmítọ́pẹ́ ní láyéláyé òun ò ní bá wọn fi ọwọ́ sowọ́pọ̀ lórí ọ̀rọ̀ báyìí. Kábíyèsí sọ fún àwọn olórí yìí wípé wọn ò lè gbé inú palace. Wípé àwọn ní ọkọ wọn. Ibi tí àwọn bá fẹ́ wọn sí ibẹ̀ ni wọ́n máa gbé. Recently la gbọ́ pé àǹtí wa ó lọ pe àwọn family ẹ̀ wá tó ní òun lóyún. Wípé wọ́n dẹ̀ ní pé ìyàwó tó bá lóyún, olórí tó bá lóyún kò lè gbé ta. Kábíyèsí ò lè lé síta. Wọ́n ní pé elder kan ló dìde fún un pé níbo ló ti ń rí gbogbo àwọn ọ̀rọ̀ tí ó ń sọ yìí. Wípé kábíyèsí ní àṣẹ láti fi ìyàwó wọn sí ibi tó bá wù wọ́n. Wípé kábíyèsí ní àṣẹ láti sọ pé ibi báyìí ni mo fẹ́ kí ìwọ wà. Ibi báyìí ni mo fẹ́ kí o wà. Wípé gbogbo àwọn tí ó ń fún ní information yẹn pé information rádaràda ni wọ́n ń fún. Wípé ṣé ó fẹ́ máa sọ àṣà àti ìṣe àwọn fún àwọn ní ilé Ifẹ̀ ni. Wípé a máa ṣe bí ìgbà tó yẹ pé ọmọ ilé Ifẹ̀ ni. Wípé ṣó ti gbàgbé pé kì í ṣe ọmọ ilé Ifẹ̀ kí ló mọ̀. Wọ́n ní elder yẹn wash it down. Ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà mọ gbogbo nǹkan tó ti ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ àwọn olórí yìí tán ní kán lọ ra lé tán takú wípé wọ́n ra lé. Wọ́n ní elder yẹn sọ fún yín pé ibi tí kábíyèsí bá fẹ́ fi wọ́n sí
ibẹ̀ ni kábíyèsí máa fi wọ́n sí. Nǹkan tí olórí Tèmítọ́pẹ́ ń sọ fún wọn náà nìyẹn pé kábíyèsí ra lé wọ́n dẹ̀ ní káwọn move lọ síbẹ̀, kí ni big deal tẹ wá tún gbégbèsè pé fún kábíyèsí mass divorce. Ipe tẹ bá fún kábíyèsí mass divorce, ṣé ìyẹn ní kí kábíyèsí má ṣe nǹkan tán fẹ́ ṣe? Nǹkan tí wọ́n ní olórí Tèmítọ́pẹ́ sọ nìyẹn. Kábíyèsí tán ní àwọn fẹ́ ra lé fún yín, wọ́n ní reason. Joy kábíyèsí ti ń sọ fún yín, ẹ lọ ra lé, ẹ lọ ra lé. Àwọn fẹ́ mú ìyàwó àwọn padà wá sínú palace, ẹ takú, ẹ lẹ́ẹ̀ra lé. Ẹ wá ń sọ ní ìsìn pé ẹ fẹ́ ṣe mass divorce. Ọlọ́run má yẹ kí ẹ fọwọ́ ara yín ṣe ra yín o. Honestly, ṣé tí ẹ bá ṣe mass divorce yẹn, ìwà Sisi wa R àti Sisi wa M tó jẹ́ yín méjèèjì lẹ́ṣẹ̀, tí kábíyèsí dẹ̀ gba divorce yín tó grant ẹ̀, kí wá ní kókó ipò ìfẹ́ kábíyèsí? Ìkíní, ẹ pàdánù ilé tí wọ́n fẹ́ rà fún yín tó máa wà lórúkọ yín, ẹ pàdánù ẹ̀. Ẹ jẹ́ ká fi ọpọlọ ṣe nǹkan tá a bá fẹ́ ṣe. Wàhálà tẹ̀ ń fún kábíyèsí ó ti ń pọ̀ jù lórí pé kí ni ẹ move lọ sí ilé táwọn fẹ́ rà fún yín, ẹ wà ń bẹ̀. Tí n bá fẹ́ yọjú sí yín, màá wá yọjú sí yín. Ẹ̀yin wá ń lanu ẹ lẹ fẹ́ ṣe mass divorce. Ọlọ́run á wà pẹ̀lú kábíyèsí o. Kábíyèsí, ẹ tètè gbé ìgbésẹ̀ kí ìyàwó yín padà wá sínú palace. Ẹ ra lé fún àwọn olórí kẹ́ fi wọ́n síbẹ̀. Nǹkan tí àwọn èèyàn ń sọ nìyẹn, gbogbo àwọn ènìyàn nǹkan tó ń sọ nìyẹn pé ọba ni yín, ẹ bá lórí ohun gbogbo ni. Ẹ ra lé fún wọn, ẹ fi wọ́n síbi tí ẹ bá fẹ́ fi wọ́n sí. Ìyàwó yín ni wọ́n, àwọn kan náà máa pàṣẹ fún yín, ẹ̀yin lè máa pàṣẹ fún wọn. Báwo ni kábíyèsí á ṣe máa bá yín sọ̀rọ̀ láti bí oṣù mẹ́jọ tẹ́ ẹ̀ ní ṣe nǹkan tó ní kẹ́ ẹ ṣe ṣe? Èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn o. Wọ́n ní kábíyèsí, wọ́n ní wọ́n wà shocked nígbà tí wọ́n gbọ́ pé àwọn olórí ní wọ́n fẹ́ fún wọn ní mass divorce o. Wípé olórí Tèmítọ́pẹ́ dẹ̀ sọ pé òun ò ní bá wọn darapọ̀ láti ṣerú ẹ̀. A ní ká mú gist wá fún yín ni. Ẹ mọ̀ pé bí mo ṣe ń sọ fún yín, allege ni fídíò yìí, mi ì bá kábíyèsí, mi ì bá wọn gbé inú palace o. Nǹkan tá a gbọ́ lórí social media la torchlight sí fún yín. Ọlọ́run Elédùmarè á ràn gbogbo wa lọ́wọ́ o. Ẹ̀yin èèyàn lé, mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdúrótì lórí channel yìí. Gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ̀ ń gbààwẹ̀, Ọlọ́run á gbà o, á jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run. Please share this video, like and subscribe. God bless you all.